gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Amáṣọ̀yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wọ̀ pé tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín leléyìí o, owó yín ní báyìí. Ó tún bọ́ kọ̀kọ́ dé látọ̀dọ̀ àwọn Remimatics. Owó yín leléyìí. Ẹ̀yin lẹ́dẹ̀ lọ́kọ̀ lọ́wọ́ tá a wà yìí. Ẹ ṣeun. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dá ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mọ òǹkà yín dáadáa lẹ́yìn ìṣẹ́jú 20 ìṣẹ́jú. Kẹ́ ẹ máa gbowó lọ. Àtọkọ̀. Àbí kán lọ bá yín repo sílẹ̀. No. Láti yọ náà yẹn. Ẹ pẹ̀lẹ́. Bàbá mi, eléyìí tó wà níbí, ó sì kọ́lé. Kódà ó kọ́lé iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ó kọ́lé iṣẹ́ gan-an ni. Ẹ ṣeun gidi gan. Tẹ́ bá ṣe àbúrò máa lọ́ọ̀dẹ̀ o, tẹ́ bá di ẹgbẹ̀rún 10, tẹ́ sì ní ìbéèrè ilẹ̀, a ní kẹ́ máa mẹ́gbẹ̀rún 10 yẹn lọ. Ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ pàṣẹ lànà ni, ó jẹ́ ṣáà àṣẹ lànà ni. Tẹ́ bá ní fẹ́ dáhùn gbé ìbéèrè yín, tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́lí lọ sókè padà. Tọ́. Ẹ ṣeun gidi gan ni. Kí ló kọ yín? Orúkọ mi ni Saheed Babatunde Abubakar. Saheed Babatunde Abubakar. Níbo lẹ ti wá? Wọ́n bí mi sílùú Èkó, mo dàgbà sílùú Èkó. Ìyẹn ni pé ọmọ Èkó ni? Bẹ́ẹ̀ni. Àmọ́ àwọn òbí mi wá láti ìlú Kwara. Kwara. Bẹ́ẹ̀ni. Níbo ní Kwara? Ní Asa. Ní Àbòtó. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ mo ti wá. Ibẹ̀ lẹ ti wá? Bẹ́ẹ̀ni. Ibẹ̀ gangan ni mo ti wá. Iṣẹ́ ọ̀lẹ ṣe. Mo jẹ́ olùta ilẹ̀, olùra ilẹ̀. Nígbà mìíràn, mo máa ń ra ilẹ̀ tí a kọ́ ilé sórí ẹ̀, a dẹ̀ tà. Ìgbà mìíràn dẹ̀ ni a máa ń ra ilẹ̀ láti sọ pé a fi fowó pamọ́ tó já sí pé níbi ọdún mélòó kan tó bá ti wá padà, a máa wá tún tà ní owó gidi. Ní alára tún tà. Nǹkan tó ṣàjọmọ́ à ń talé à ń talẹ̀, à ń ralé à ń ralẹ̀, à ń gbé abánikọ́lé. Nísìnyí tí bá fẹ́ kọ́lé ẹ lè bá mi kọ́lé. Kò sí wàhálà. Kò sí wàhálà. Lọ́nà bá ṣe mí lólówó. Olówó ni yín. Owó. Ẹ̀yin tí ẹ̀ ń gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan fún gbogbo èèyàn kí wọ́n máa jẹ. Ṣé olòṣì ò lè gbèrú nǹkan báyìí lẹ̀? Olówó ni yín bàbá. Kọ́lọ́run jẹ́ kó máa dà sí mi. Àmín. Lọ́wọ́ Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Owó. Mo fẹ́ ní ẹ rẹpẹtẹ owó. Mo ní ẹ lò owó àpè kánúkò. Kánúkò ni. Owó ní tóun ò bá sí. Jẹ́ ní ẹ lọ́wọ́ má jẹ́ ní ẹ lọ́rùn. Kiri ẹ mú ṣeun rere bíi ti Saheedi. Àṣẹ wà bàbá. Àṣẹ. Kí ló dé? Ó dáa. Ṣé ẹ ń gbé níbí? Torí ẹ sọ ẹ gbé níbí nílẹ̀ wa tààrà. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrìn àjò. Ẹ máa ń ṣe ìrìn àjò lọ sí ìlú òkèèrè. Mo máa ń dúró síbẹ̀ fún bí oṣù mélòó kan. Mo dẹ̀ máa ṣẹ́rí padà wá sí ìlú wa padà. Ó dáa bó ṣe dáa nìyẹn o. Nígbàgbọ́ àti ẹ bá fẹ́ fowó ránṣẹ́ sílé ẹ máa lo tap send láti máa fi iléeṣẹ́ yẹn wọ́n máa ń ràn yàn lọ́wọ́ láti fi owó ránṣẹ́ sílé ní UK, US, Australia gbogbo àwọn ìlú yẹn
ni wọ́n ti ń ràn yàn lọ́wọ́ láti fi owó ránṣẹ́ sílé fún $20 àkọ́kọ́ tẹ́ bá fi ránṣẹ́ àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n á fún yín $20 yín padà. À ń sọ fáwọn èèyàn kan lọ gba tap send sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wọn àbí ẹ̀rọ kẹ́rọ̀ tó fi wọ́n wà àwọn ni wọ́n ṣe agbátẹrù abala tá à ń wò lọ́wọ́ ẹ̀ ìdí nìyẹn káwa náà lè lówó bíi tiyín. Ẹ wo ẹgbẹ̀rún lọ́tà ó sì kì í síbẹ̀. kódà ó tó ralẹ̀. Bẹ́ẹ̀ni ṣe bẹ́ẹ̀ ní ìràsílẹ̀ kí ni. àtọ̀ bóyá àárà sí Ṣàngó Ọ̀tà. Ṣàngó Ọ̀tà. tọ̀ ṣọ́ra ní Ṣàngó ni. tọ̀ báyìí fún wọn níbẹ̀rẹ̀. ìbéèrè mẹ́rìnlélọ́gọ́ta ó lé lẹ́gbẹ̀rún kan. Mẹ́rìnlélọ́gọ́ta ó lé lẹ́gbẹ̀rún kan. Mẹ́rìnlélọ́gọ́ta. Ẹ̀rìnlélọ́gọ́ta lé lẹ́gbẹ̀rún kan. Ẹ̀rìnlélọ́gọ́ta yẹn 64 ni o. Ẹ̀rìnléláàádọ́ta ó lé lẹ́gbẹ̀rún kan. Bẹ́ẹ̀ ni. Ẹ rí pé mo gbìyànjú. Kí ni Yorùbá ń pè ní pọ̀lọ̀? Pọ̀lọ̀ kọ́ pọ̀lọ̀pọ̀lọ̀ ni. Polo. Dòdòdò. Polo. Ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀. Kí ló dé? Kọjú àti ìyọjú. Polo yìí orí bákan ni o. Ẹ já mi sí ẹ fún mi ní kinní díẹ̀. Kí mi ẹ kàn bá mi ẹ kàn sọ ẹ kàn lọ ní ẹ̀gbẹ̀gbẹ́ kẹ́ ṣàlàyé. Kí n lọ lẹ́gbẹ̀gbẹ́ wọ́n máa fi ń ṣọdẹ. Wọ́n máa fi ń ṣe ọdẹ. Àbí wọ́n máa fi ń dọdẹ. Ọdẹ inú igbó. Ọdẹ inú ọdẹ erékùṣù. Mo fẹ́ gbìyànjú ni o. Ìyànjú náà là á gbà ojoojúmọ́ ní rẹ ni. Polo ṣé kìí ṣe ọfà. Ọfà. Oúnjẹ bí ọfà. Ọfà. Oúnjẹ bí ọfà. Àmọ́ kìí ṣe ọfà. Bí ọfà tán lò lọ́fà. Rárá. Nígbà téèyàn bá fẹ́ jífà. Rárá. Torí ìfà máa ń fànà lápò ya. Ọ̀pá ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ọ̀pá. Ká má fọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò. Òun ni pọ̀lọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn. Polo. Pàkúté olókùn. No. Pàkúté olókùn. Tọ̀ tó dà. Wire trap àwọn tó fi máa mú. Ó ti yé. Ẹ̀jọlélọ́gọ́ta. Ẹ̀jọ níbo? Ìbéèrè kẹjọ lé. Ìbéèrè kẹjọ lé lọ́gọ́ta lé lẹ́gbẹ̀rún kan. Mo ń gbìyànjú gan. Yorùbá bọ̀ wọ́n ní òdú ni kì í ṣe àìmọ̀ fún olóko. Kí ni òdú? Ẹ bá mi yànnàná ẹ̀. Mi ò yan kankan. Ẹ bá mi yàn. Kí lẹ̀ mú gègé wo ni o mo òdú ni wá à ń ṣe àìmọ̀ fólóko. Tí wọ́n bá pèèyàn ní òdú ó túmọ̀ sí pé gbajúmọ̀. Bẹ́ẹ̀ni. Kí wá ni òdú yẹn gangan? Òdú túmọ̀ sí ó dẹ̀ yẹ kẹ́ ẹ ràn mí lọ́wọ́. Mo máa ń rí pé máa ń ràn àwọn èèyàn lọ́wọ́. Aláàánú mẹ̀kúnnù ni. Kò wá ní dákẹ́ máa ràn mí lọ́wọ́. Ẹni sùúrù ẹ̀yin wá jẹ́ mẹ̀kúnnù. Bàbá mẹ̀kúnnù Ọlọ́run ni mí. Allahu Akbar. Mẹ̀kúnnù Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́ o mẹ̀kúnnù Ọlọ́run. Òdú ni kì í ṣàìmọ̀ fólóko. Kí ni òdú? Òdú. Ẹ kàn
ẹ̀kan ó dáa. ẹ ṣe kí n fún yín ní ọ̀rọ̀ mẹ́ta kẹ́ mú kan nú ẹ̀. Tọ̀. Ẹ̀fọ́, ẹranko, ẹja. Ẹ̀fọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀fọ́ ni mo ti rántí. Ẹ ti rántí. Ẹ̀fọ́ kan ni ó kàn máa ń lalẹ̀ wù ni. Ẹ̀fọ́ kan ni. Ó máa ń lalẹ̀ wù wá ní ojú ni o. Ojú ni kì í ṣàìmọ̀ gbogbo olóko ló mọ̀. Torí pé mo sọ pé olóko ẹ̀fọ́. Wà ẹsẹ̀. Ẹ̀rí pé mo ń gbìyànjú gan. Èmi gan ò lérò pé mo lè gbìyànjú tó yìí. Ìbéèrè kẹ 1171 kí ni 1000 ẹgbẹ̀rún kan kí ni 170 kí ni 100 ọgọ́rùn 120 ọgọ́fà 130 àádóje 140 ogún lọ́nà méje ogóje 150 àádọ́jọ 160 ọgọ́jọ ogún lọ́nà mẹ́jọ 170 wá jẹ́ àádọ́sàn. Mo lè mọ̀ láíláí. Ó yé mi. lẹ́gbẹ̀rún kan. Tọ́. Sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún tí ó jẹ́ wípé tí a bá kà á láti iwájú tàbí láti ẹ̀yìn ohun kan náà ni ó máa jẹ́. Àbí ohun kan náà ni ó túmọ̀ sí àbí ohun kan náà ni ó jẹ́. Kí ni? Kò yé mi. Ọ̀rọ̀ Yorùbá márùn-ún tó jẹ́ wípé tí a bá kà á síwájú àbí tá a kà á sẹ́yìn nǹkan náà ló máa jẹ́. Ajá. Àkọ́kọ́. Ajá. Bẹ́ẹ̀ ni rárá. Dúró ní sùúrù. Ọ̀tọ̀ ni. Dúró. Ẹ dúró ọ̀tọ̀ ni. Dúró. Ajá. Rèmí. Ajá. Àjà. Dòdò. Ó yá ẹ tẹ̀síwájú. Ẹ ń gbọ́. Ọkọ̀. Òkò. Ọkọ̀. Alágbárí ni. Mo gbà. Alágbárí ni. Ó máa tó ṣe wọn kọjá ọ̀rọ̀ mẹ́ta. Sísì yorí. Fi sílẹ̀ wípé bóyá ọ̀rọ̀ mẹ́rin o àbí márùn-ún àbí ẹ̀kọ́ ní kí n ṣe ni. Ẹ máa mú lọ. Tọ́ ẹ ṣeun o. Ẹ ṣeun. Ìbéèrè karùn-ún. Ìbéèrè ẹ jẹ́ o 1145 kí ni 145 kí ni 140 àádóje 130 nìyẹn. Ogóje. Ó pé mo mọ tẹ́rù. Ó dáa. Ogóje. Ìbéèrè karùnlélógóje lélẹ́gbẹ̀rún kan. Bẹ́ẹ̀ ni ó yá. Kí ni ìyàtọ̀ láàrin arére. Rédòré arére. Arére àti dòdòré. Ìrèrè. Arére àti ìrèrè. Mo gbọ́ rí láyé mi. Ẹ gbọ́ rí. Bá mi yọ bọ̀ tí. Ẹ dúró.
ẹ̀bùn méjì lọ lẹ́ẹ̀kan náà gbà béèrè. mo ti sọ pé bóyá mo gbà. ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́. mo kàn ní mo gbọ́ rí ni. ó dà kọ́ padà. tẹ bá gbà á máa kọ́. kí ni ìyàtọ̀ láàrin arèrè àti atótó arére o. ó gbọ́ ẹyẹ orí o. bẹ́ẹ̀ ni kíkí ló ń jẹ́ bẹ́ẹ̀. ló ń jẹ́ arére. ṣùgbọ́n arèrè ńkọ́. arèrè ẹ ṣàlàyé ẹ̀ fún mi. kí n ṣàlàyé tí bá ti ṣàlàyé a lè kọ́ padà mọ́. ó ti yé mi. arèrè wọ́n ní àràbàtúramú odò ń gbá rèrè kí la rèrè yẹn. tí n bá mọ̀ ẹ máa fi sí. kí lẹ ẹ sọ náà. àràbàtúramú odò ń gbá rèrè. ó jẹ́ ẹni tó lóògùn. àdàbà. àràbà tó bá pèèyàn láràbà. kí láràbà. olórí aláwo ni. kí láràbà. àràbà ìlú Ọ̀ṣun. kí ni àràbà yẹn. ẹyẹ ni. kí wá ní àdàbà. ẹyẹ lòun náà. igi láràbà. igi àràbà. odò ń gbá rèrè. arèrè igi kan ni nínú igbó. igi náà ni. tó tóbi dáadáa. ẹ mọ ẹyẹ dúró ẹ ní sùúrù ẹ mọ àkọ o àkọ gógó kí ló dé. mo fẹ́ máa ń ṣàlàyé ẹ̀ ni mo ní kí n ṣàlàyé ẹ̀ ni. ó dáa ìrèrè ẹ mọ ejò ìjàpá inú omi ni wọ́n ń pè ní rèrè. tọ́ tó sápá mi lórí ni. ìbéèrè kẹfà lógóje lé ní ẹgbẹ̀rún kan. irú ọmọ wo ni à ń sọ ní Àjàyí. irú ọmọ wo là ń sọ ní Àjàyí. lọ́mọ tí a bá ṣẹ̀ṣẹ̀ bí. rárá. àwọn ẹlòmíín wà tó já sí wípé wọ́n gba ìnagijẹ Àjàyí ni nígbà tí wọ́n lọ ja ogun tí wọ́n tó gbèrò wọ́n máa ní Àjàyí o. ẹ̀yin lẹ ń rò bẹ́ẹ̀. àmọ́ Àjàyí. ẹ̀yin lẹ ń rò bẹ́ẹ̀. Àjàyí. ọmọ tó bá na ẹsẹ̀ méjèèjì wáyé. èwo ló máa ń na orí méjèèjì wáyé. mú gbà ọmọ tó bá na ẹsẹ̀ wá sí ayé. kí wá nìgè. ẹ dúró ẹsẹ̀ méjèèjì lílé. ó dáa Àjàyí ẹsẹ̀ kan ló máa ń nà. no. wọ́n fa náà yẹn jà. kò sí wàhálà. wọ́n fa náà yẹn jà. kò sí wàhálà. Àjàyí òun ni ọmọ tó bá na apá wá sáyé. gbogbo ọmọ tó na ẹsẹ̀ sáyé gbogbo ọlọ́tí lórúkọ mo ò gbájà yìí rí. tí ìbá ti wá mo fi só yẹn lẹ mo wá mú no yẹn. mo sọ ń tẹ̀ sọ o. ṣe ẹgbẹ́ abẹ́ gbọ́. ìdí tí mo fi sọ pé Àjàyí pé ọmọ tó bá mú apá wá sáyé àwọn Yorùbá ò kì í fún ọmọ tó bá mú apá wá sáyé lórúkọ. ẹni sùúrù o. ọmọ màmá apá wá sáyé. lèmi wá fi ní kí n fún. ọmọ tí ò dojú bolẹ̀. ṣe é rí ajá sí pé gbogbo orúkọ gbogbo ọmọ tó bá máa pa wá sáyé bàbá kí lorúkọ ẹ̀ apá ẹyọ kan ló mú wá sáyé. bàbá mi. ṣe pé Yorùbá ń hun orúkọ fún gbogbo kìíní ni. ẹ jọ ẹ dúró. ibo ni wọ́n ti lọ tọ́bọ̀ tí wọ́n fi ní pé ọmọ tó bá dojú bolẹ̀ òun náà ń pè l'Àjàyí. báwo náà ṣe. ọmọ tí ò dojú. tí ò dojú bolẹ̀.
báwo náà ṣe ṣe tí ó fi padà jẹ́ Àjàyí. lẹ́yìn wá fi fún ní ọmọ tó bá mú apá wá sáyé yálà ẹ má wọ. báwo yọwọ́ rí yẹn. mo ní ẹ má wọnú mi. pẹ̀lẹ́ Saheed olórúkọ kan náà ti wà. tọ́ tó dáa kò sí wàhálà ọmọ tí ò dojú bolẹ̀ ti gbọ́ ẹ ṣeun gan ni owó ti tán kò tán ṣébí ẹ ti fẹ́ ralẹ̀. ilẹ̀ bàtà ẹsẹ̀ kan fún lóra. àti bàtà ẹsẹ̀ kan àtàbọ̀ bàtà kó yà ti ralẹ̀. ìbéèrè ibi tán bá ti dá ẹ̀ṣà pélé ti ya èmi gan mo lè dáṣà báwọn dáṣà mò ń relé. ìbéèrè 1164 kí ni 160. ẹ sọ lẹ́ẹ̀kan àádóje gọjọ ọgọ́jọ ìbéèrè ìbéèrè lọ́gọ́jọ lé lẹ́gbẹ̀rún kan. sọ ọ̀rọ̀ Yorùbá márùn-ún àti àmì ohùn tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòréré. dòréré. Yeah. dòréré. dòréré. iwájú. iwájú ní pẹpẹ yẹn ń kọmọ sí dájú pé ojú kòkòrò ló mẹ́dì yẹ kọ́mọ sẹ́yìn ó di dòréré iwájú re mímí. dòréré. tíyẹn bá mo máa mú wá tó máa pé. tíyẹn bá ṣe báyìí kí ni. ó ti yé mi. ìyanu dòréré. ìyọnu dòréré. wọ́n bẹ́ẹ̀ bí ó yà. ó ti di méjì. téèyàn bá fẹ́ ṣerun ó ní kíní kan tó máa fi. ìlarun. dòréré. ìfarun. ìfami. dòréré. ya ok ọkọ. ìbọjú. kí ni téèyàn bá lọ sí tẹ bá lọ síbi tẹ́ ẹ̀ dé rí ibo lẹ máa ń dé sí. ìtura. ẹ rí pé mo ń gbìyànjú gan. ìbéèrè keje lé ní ogóje. ìbéèrè keje lé lógóje lé lẹ́gbẹ̀rún kan. àwọn oníṣàngó ló ní bàtà. àwọn wo ló ní agẹ̀rẹ̀. agẹ̀rẹ̀. àwọn wo ló ní agẹ̀rẹ̀. àwọn eléégún. irú eégún wo. ẹyọ. eégún pọ̀ lóríṣiríṣi. mo wá níṣẹ́ yọ ni. ó lè má jẹ́ yọ. ó lè jẹ́ wo. ó lè jẹ́ lákìrìbòtò. lákìrìbòtò wọn kì í bọ́kùnrin lákìrìbòtò. àwọn wo ló ní èèyàn máa ní lákìrìbòtò. agẹ̀rẹ̀. wọ́n ní ó ti tasẹ̀ àgẹ̀rẹ̀. kẹ́ ẹ gbọ́rọ̀ yẹn rí wọ́n bá léèyàn tasẹ̀ àgẹ̀rẹ̀. àwọn ìyá mi ló àwọn ní bàbá mi. bá mi yọ bìkọ́sì mi. mo ẹ má ẹ dúró ó yẹ kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ kó tó di pé ẹ máa yọ. nígbà tẹ́ sọ bìkọ́sì. mo ò pé délẹ̀ ń tẹ́ sọ yẹn mo ò pé délẹ̀. mo ń pè délẹ̀. àwọn oníṣàngó ló ní bàtà. àwọn wo ló ní agẹ̀rẹ̀. agẹ̀rẹ̀ jẹ́. kéèké fún yín ní mẹ́ta kẹ́mú kan. ṣe rí pé ẹ ràn mí lọ́wọ́ látẹ̀kàn. ẹ ràn mí lọ́wọ́.
ó dáa mo fẹ́ fún yín ní mẹ́ta kẹ́ mú kan tọ̀ àwọn ọlọ́dẹ àwọn eléégún àwọn lọ́ọ̀yà àwọn ọlọ́bàtálá mo fún yín mẹ́rin ẹ̀mẹ́yọ kan. n tí mo mọ̀ dájúdájú ni pé ẹlẹ́ẹ̀kẹrin ò lè jóhùn torí ẹ̀ kọ́ fi kún ni aya wà nínú ọdẹ tàbí ọ̀yà àmọ́dẹ ni. ọdẹ àwọn ọdẹ ni. ẹ̀rín ẹ pé mò ń gbìyànjú. ìbéèrè 1120. eléyìí ò dàrú. ìbéèrè Ọgọ́fà. ìbéèrè ọgọ́fà lé ní ẹgbẹ̀rún kan. tí Yorùbá bá sọ wípé dàlúrú pọ̀ mọ́ ṣàpà kí ni Yorùbá ń pè ní lúrú? ọbẹ̀ ni. ọbẹ̀ ni. ìgbéraga dé. ó dé o. ẹ ràn mí lọ́wọ́ mo sọ fúnra mi ni. tọ́ ìbéèrè kẹrìnlélógún lé ní ẹgbẹ̀rún kan. kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? lu lọ́gọ ẹnu. lọ́gọ ẹnu. lu lọ́gọ ẹnu. kò yé mi. ẹ jẹ́ ìlú yín ẹ má tí bá ní kò yé mi kò túmọ̀ sí wípé. fún àwọn nǹkan tẹ́ ń ṣe. ó dáa mo máa lù yín lọ́gọ ẹnu fún gbogbo nǹkan tẹ́ ń ṣe mo ń lù yín lọ́gọ ẹnu kí ni mo ń gbìyànjú láti sọ. lù mí lọ́gọ ẹnu. ẹ ń fún mi ní ìṣọ́ra. dúró. ẹ dúró. léyìí ò lè ra nǹkan kan ẹ tó fẹ́ parẹ́. ó ra nǹkan. nínú kíní tá a wà yìí. ṣé kò rà para. mo ní para ń lé. kì í pọ̀ jù. kí ni ìtumọ̀ àkànlò èdè yìí? lù lọ́gọ ẹnu. mo ń lù yín lọ́gọ ẹnu. ẹ ń fún mi ní ìṣọ́ra. ìṣọ́ra irú ìṣọ́ra wo kí ló kàn mí tẹ́ ẹ̀ bá ṣọ́ra kí ni kódà ẹ ń bínú sí mi ẹ ń bá mi jà rẹ́kẹrẹ́kẹ́. rárá. díẹ̀ àyọ mo ń gbóríyìn fún yín mo ń lù yín lọ́gọ ẹnu. ìdàkejì ni. ìdàkejì lẹ́sọ. tọ́ ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn o. tọ́ ìbéèrè ọgọ́ta. ìbéèrè ọ̀kànlélọ́gọ́ta lé lẹ́gbẹ̀rún kan. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí? rèmí. ihọ́. ìyẹn ló jọ èdè Ìgbò yìí. ihọ́. ó jọ ihá tàbí. ó dàbí oúnjẹ tí Ìgbò máa ń jẹ. ihọ́. ẹ fún mi ní ìtají. bẹ́ẹ̀ ni. int tàbí. n tẹ́ pé yẹn náà ni. ẹ fún mi. ihọ́ yẹn irú ìtají wo mo lè fún yín báyìí o. bíi ṣé ilé pọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn àbí igbó wà ń bẹ̀? ilé báyìí. igbó báyìí. ilé báyìí. ilé ló pọ̀ ń bẹ̀ kò sí ihọ́ ń bẹ̀ nìyẹn. igbó ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé mo bá. igbó tí ò díjú. igbó tí ò díjú. èèyàn lè dọdẹ ń bẹ̀ èèyàn tún lè gbin nǹkan ń bẹ̀ igbó tí ò díjú òun ni ihọ́. ẹ má sọ pé mi ò ràn yín lọ́wọ́. ẹ ràn mí lọ́wọ́. ẹ ṣé gan ni o mo dúpẹ́ pé ẹ wá sórí ètò lénìí. ẹ ṣé gan ni a ní ẹ̀bùn fún yín àwọn aṣọ ilé àwọn Monitex àwọn ni wọ́n ṣe aṣọ làwọn ń tà ẹ bá wọn raṣọ o
wọ́n ní ká fún yín ní aṣọ eléyìí kẹ́ máa fi fa omi mu tẹ́ bá ń lọ sí ibi tí ẹ ti ń kọ́lé àbí tẹ́ ti ń ralẹ̀ eléyìí náà kẹ́ máa fi kọ nǹkan àwọn ilé ẹ ti kọ́ àbí àwọn Glencoe àwọn ní ká fún yín ní ẹwà yìí náà èrè ló wà nú ẹ pé kẹ́ mú yẹn ẹ ṣe gan ni pé ẹ wá sórí ètò lẹ́nìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé a fẹ́ kó wà ní kí agbára wà lọ́wọ́ àwa tá máa ń wá sórí ètò láti máa yan àwọn tí wọ́n máa tún wá sí orí ètò báyìí àti tẹ oríṣiríṣi orúkọ àwọn tí wọ́n ti forúkọ sílẹ̀ pé wọ́n fẹ́ wá sórí ètò Má Sọ̀yìnbó ọ̀nà méjì lẹ lè gbà wá yálà kí n sọ pé kẹ́ wá àbí kí ẹ forúkọ sílẹ̀ kí wọ́n pè yín àwọn èèyàn mi náà ti ń ṣe yẹn tẹ́lẹ̀ àwa ní ká agbára yẹn wà lọ́wọ́ àwa tá máa wá sórí ètò ẹ máa mẹ́nìkan nísìnyí tó wù yín ẹ bá mi pe orúkọ ẹnìyẹn máa wà lára àwọn tó máa wá sí Ìdòwú Àbáyọ̀mí Ọpẹ́yẹmí. Ìdòwú Àbáyọ̀mí Ọpẹ́yẹmí ẹ máa wá sí orí ètò Má Sọ̀yìnbó nígbà tí a bá tún fẹ́ gbohùn sílẹ̀ ní oṣù tó ń bọ̀ lágbára Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣètò lẹ́ni ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àtúntì ṣe tèmi o a tún fún wa lórí ọ̀fẹ́ láti túnṣe mí o tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tí ẹ fi ń wò wá ní sáà yìí Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi èjì ọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ ajígbàgbà ọ̀run arégbèdì sọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jẹ́ ọba ó dìgbà míì ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Má Sọ̀yìnbó ń bí Kamari Má Sọ̀yìnbó Kamari Má Sọ̀yìnbó ń bí Kamari Má Sọ̀yìnbó Má Sọ̀yìnbó má ṣe sọ̀yìnbó ká lè jọ máa lò.